Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára kẹrìnlélógún tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ ìròyìn tí a ti ń kọ ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu àwa. Ẹ̀yin olùgbọ́ wa ẹ ṣé bí ẹ ṣe ń bá wa kálọ. Ojú tẹ kúkú fi ń wò wá kò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa kò ní dì. Ajíbádé Emmanuel Olúwatómọ̀ náà ni oníròyìn yín fún títí òní. Ìròyìn tí mo sì mú wá lónìí fún yín ni àwọn ènìyàn mẹ́ta tó pàdánù ẹ̀mí wọn, àwọn ènìyàn mẹ́rin míì náà tí wọ́n sì farapa nínú ìjàmbá ọkọ̀ ńlá kan ní ìpínlẹ̀ Anambra. Ìbànújẹ́ ńlá ló ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Anambra lẹ́yìn tí ọkọ̀ ńlá kan ṣe ìjàmbá lójú ọ̀nà. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi hàn, ènìyàn mẹ́ta ló pàdánù ẹ̀mí wọn nígbà tí mẹ́rin mìíràn farapa. Àwọn tó rí ìṣẹ̀lẹ̀ náà sọ pé ọkọ̀ ńlá náà ló wà nínú ìjàmbá náà, kò sí ọkọ̀ mìíràn tó kópa. Irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa ń pè ní ìjàmbá ọkọ̀ kan ṣoṣo. Lẹ́yìn tí ìjàmbá náà ṣẹlẹ̀, àwọn aráàlú tó wà ní agbègbè náà yára lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ láti gbìyànjú láti gba àwọn ènìyàn tó wà nínú ọkọ̀ náà là. Kò pẹ́ tí àwọn òṣìṣẹ́ ìrànwọ́ pàjáwìrì àti àwọn ọlọ́pàá sì dé láti ṣètò bí wọ́n ṣe máa ń gba àwọn tó farapa. Àjọ tó ń bójútó ààbò lójú ọ̀nà ní Nàìjíríà FRSC jẹ́rìí pé ènìyàn mẹ́ta ló kú nínú ìjàmbá náà. Wọ́n tún sọ pé mẹ́rin ni wọ́n farapa, wọ́n sì ti gbé wọn lọ sí ilé ìwòsàn kí wọ́n lè gba ìtọ́jú. Àwọn òṣìṣẹ́ FRSC sọ pé iṣẹ́ wọn ni láti rí i dájú pé àwọn tó farapa gba ìrànwọ́ ní kíákíá. Wọ́n tún ń ṣiṣẹ́ láti yọ ọkọ̀ náà kúrò lójú ọ̀nà kí ọkọ̀ mìíràn lè máa kọjá láìsí ìdènà. Bó tilẹ̀ jẹ́ pé ìwádìí ṣì ń lọ, àwọn aláṣẹ sọ pé wọ́n fẹ́ mọ ohun tó fa ìjàmbá náà gan-an. Wọ́n máa ń ṣàyẹ̀wò ọkọ̀ náà àti ibi tí ìjàmbá ti ṣẹlẹ̀ kí wọ́n lè mọ ìdí tó fi ṣẹlẹ̀. Àwọn amòye lórí ààbò ojú ọ̀nà sọ pé ó ṣe pàtàkì kí àwọn awakọ̀ máa ṣọ́ra nígbà gbogbo. Wọ́n ní kí wọ́n má ṣe wa ọkọ̀ ní ìyára ojú, kí wọ́n sì máa ṣàyẹ̀wò ọkọ̀ wọn dáadáa kí wọ́n tó bọ́ sí ojú ọ̀nà. Wọ́n tún rọ àwọn oní ọkọ̀ ńlá pé kí wọ́n má ṣe fi ẹrù tó ju agbára ọkọ̀ lọ. Wọ́n ní ẹrù tó pọ̀jù lè mú kí ọkọ̀ ṣòro láti ṣàkóso, pàápàá nígbà tí ọkọ̀ bá ń lọ ní ojú ọ̀nà tó le. Ọ̀pọ̀ aráàlú ti fi ìbànújẹ́ wọn hàn lórí ìṣẹ̀lẹ̀ yìí. Wọ́n gbàdúrà pé kí Ọlọ́run tú àwọn ẹbí àwọn tó pàdánù ẹ̀mí nínú sílẹ̀, kí ó sì fún àwọn tó farapa ní ìmúláradá kíákíá. Àwọn aráàlú tún ń pe ìjọba àti gbogbo àwọn aláṣẹ pé kí wọ́n máa bá a lọ ní fífi ààbò ojú ọ̀nà ṣe àkókò. Wọ́n ní ó ṣe pàtàkì kí àwọn ojú ọ̀nà máa dára, kí àwọn awakọ̀ sì máa tẹ̀lé gbogbo òfin ìrìnnàjò nígbà gbogbo. FRSC rọ gbogbo awakọ̀ pé wọ́n wakọ̀ pẹ̀lú sùúrù àti ìṣọ́ra. Wọ́n ní ìṣọ́ra díẹ̀ lè gba ẹ̀mí ènìyàn púpọ̀ là. Ní ìparí, ìṣẹ̀lẹ̀ yìí tún jẹ́ ìrántí fún gbogbo wa pé ẹ̀mí ènìyàn ṣe pàtàkì. Gbogbo wa ní ojúṣe láti tẹ̀lé òfin ojú ọ̀nà, láti wakọ̀ pẹ̀lú ọgbọ́n àti láti bọ̀wọ̀ fún ààbò ara wa àti ti àwọn míì. Ẹ ṣé báyìí ni a rí mọ́ fún ìròyìn títí òní. Ó dàbọ̀. Jiggy
ìkànnì Jígí Alára 16 bàbá gbogbo.